látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló ń dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́tí lórí ọ̀fẹ́ láti máa wo ìkànnì Ọ̀sọ́lọ́ TV lórí ayélujára ẹ káàbọ̀ sórí látinú ìwé ìròyìn láti orí ìkànnì yìí àtúkòdé fún yín lẹ́nìí ọjọ́ ajé ìyẹn ọjọ́ iṣẹ́ tí ṣe ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún ẹgbàá ó lé mẹ́rìndínlọ́gbọ̀n bí àwọn ìwé ìròyìn wa bí wọ́n ti gbé múlẹ́múlẹ́ àárọ̀ òní ẹja lọ sínú ìwé ìròyìn regional news àti okọ̀ gàdàgbàgàdàgbà wípé ó mà ti di ntí ó wá sí ìmúṣẹ Joseph Ẹjọgbénú ní ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tó wà nílé ìgbìmọ̀ asòfin wọ́n gbà fún wípé kí ó jẹ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin tí ó sì lò sára rẹ̀ ńbẹ̀ nínú ilé tí ìwé ìròyìn náà tó sọ pé lẹ́kùn ìdìbò kejìlélógún àwọn tí a lè rí tọ́ka sí àti ẹkùn ìdìbò kọkànléní ogún tí ó jẹ ìmọ́lẹ̀ ńlá tí ó jẹ àtẹ́gùn tuntun tí ó jẹ lọ́wọ́ báyìí òun náà ni arábìnrin madam Pasonu ìyẹn arábìnrin madam Ojo ti ṣe ìyálàjẹ ìlú Ìpòbẹ́ tó di ọmọ ilé ìgbìmọ̀ asòfin arábìnrin Albertine lẹ́kùn ìdìbò kọkànlélógún pẹ̀lú honorable Kúsọ́nà Mukaram Ajíbádé ní ẹkùn ìdìbò kejìlélógún bí ìwé ìròyìn regional news bí ó ṣe kọ láàárọ̀ yìí òun náà nìyẹn ìwé ìròyìn opinion pluriel tí Ọmọlátúnjí ṣe àlàyé pé ó mà di wàhálà báyìí sí ọrùn àwọn ní tó yẹ pé wọ́n ṣe ò wọ́n ní wọ́n gba ẹ̀jẹ̀ lára ọmọ kan ní ìlú Kétu nígbà lẹ́yìn ìgbà tí wọ́n gba ẹ̀jẹ̀ lára rẹ̀ tán ṣe ni ó gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ lè tí ó gbẹnu tán nínú ìwé ìròyìn náà lásìkò tí a wà yìí ẹ jẹ́ ká lọ sínú ìwé ìròyìn tí a pè ní opinion pluriel kan náà kí a sọ pé arábìnrin Amel Apasonu Vivian náà ni ó ń dúpẹ́ o lọ́wọ́ àwọn tí ó dìbò yàn tí ó fi dé ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè wa Benin ní ojú ìwé ìròyìn tí wọ́n pè ní opinion pluriel ni ó kọ láàárọ̀ òní àwọn tí wọ́n joyè ní iléeṣẹ́ alága ìjọba ìbílẹ̀ ti ìlú kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè wa Benin bí ní ìjọba ti sọ pé òun yọ̀ǹda ọkọ̀ tí wọ́n fi ṣe sáà wọn kí oyin wọn máa gbé lọ ní ìjọba àpapọ̀ fi òǹtẹ̀lẹ̀ fáwọn tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ìlú kọ̀ọ̀kan tí ó jẹ́ ìwé ìròyìn opinion pluriel náà ni ó ṣe àlàyé eléyìí ní àárọ̀ òní ìwé ìròyìn eléyìí tí a pe orúkọ ẹ̀ ní opinion pluriel kan náà ni ó sọ pé òun kí o òun sì sọ pé ó kú iṣẹ́ kí ó máa tẹ̀síwájú náà ló kù ẹni tí ó jẹ́ àgbà òṣèlú lórílẹ̀‐èdè wa Benin bí ti a pè ní Amusubiri náà ló sọ eléyìí di mímọ̀ nínú àlàyé tí ìwé ìròyìn náà sọ pé ó fi kí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin tuntun èyí tí ó ṣẹ̀ṣẹ̀ jẹ ẹ jẹ́ ká lọ sínú ìwé ìròyìn tí wọ́n porúkọ ẹ̀ ní ìwé ìròyìn L'Observateur quotidien tí ó jáde láàárọ̀ òní ó fi arábìnrin Albertine Asikidana Fagbohun ló fi hàn pé ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run bákan náà dúpẹ́ lọ́wọ́ ààrẹ tuntun tó jẹ́ ilé-ìgbìmọ̀ aṣòfin arákùnrin Joseph Ẹjọgbénú pé kí ó máa tẹ̀síwájú bó ti tọ́ àti bí ó ti yẹ èyí làwọn tí ó jẹ́ olóyè tí ó bá Ẹjọgbénú ṣe iṣẹ́ rẹ̀ tí ó fi parí àwọn olóyè ọ̀hún ní ìwé ìròyìn palmarès tí mo mímọ́ àrò yìí ó sì àlàyé ẹ̀ pé àwọn ẹni tí yóò bá ṣèjọba àwọn náà nìwọ̀nyí ó fi hàn ní ojú ewé ìwé ìròyìn yẹn ní rẹpẹtẹ palmarès tún kọ nípa league yẹn ìdíje àgbákúta tí ó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè wa Benin tí wọ́n pè ní league Celtics Benin wọ́n ní tó ti bẹ̀rẹ̀ láti ọdún ẹgbàá ó lé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí mẹ́rìndínlọ́gbọ̀n báyìí ìpele àkọ́kọ́ ètò wọ́n pè ní 17e journée ó ti wá sí òpin báyìí o níbi tí Faz Ale tí ó ti di tí wọ́n wọ́gilé tí ó jẹ́ pé ó ti ń lọ bí ìpele ẹlẹ́ẹ̀kejì kò tó di pé yóò bẹ̀rẹ̀ ní kò pẹ́ ẹ jẹ́ ká lọ sínú ìwé ìròyìn eléyìí tí wọ́n porúkọ ẹ̀ ní ìwé ìròyìn version original ó kọ́ gàdàgbàgàdàgbà sójú ìwé ìròyìn ẹ̀ láàárọ̀ yìí nípa ti arábìnrin Albertine ọmọ bíbí Asikidana tí ń ṣe ìyàwó president Sefu Fagbohun òun náà tún sọ níbẹ̀ ilẹ̀kùn nínú àlàyé ọ̀rọ̀ tí ó ṣe bákan náà ní ìwé ìròyìn eléyìí tá pè ní version original tó wá sọ nínú eléyìí tí ó ṣe àlàyé pé ọdún ìṣọ̀kan ìyẹn kọ̀dọ́pọ̀pọ̀ ti ìlú Àjáwọ̀rẹ̀ ó ní yóò wálé ní tàtọ̀nù kan bí ó ṣe fi léde láàárọ̀ yìí ẹ wo ẹ̀yin wa lórí ayélujára nítorí àwùjáre kìtọ̀ tẹ̀lẹ̀ ní ibi wọn rìndé fún ti àsìkò táwa yìí òun náà rèé ọ̀pẹ́rẹ́ bàǹdẹ̀ lọ́wọ́ Abudu Ọláníjà àmójú ẹ̀rọ ǹjẹ́ títí gbà míì tí àfìlànfààní àti pàdé ẹ̀yà ṣẹ́ ó dìgbà. Ọ̀sọ́lọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.